ọ̀rọ̀ Sule Malaika Alao adé ọmọ màlá ṣé bọ́mọ màlá ló ń kọrin ó ń ṣe analysis orin ó ń jẹ́ kó yé wa wípé ká máa kọrin ká máa jó. kì í ṣe kó o máa pèdè kó o máa pọ̀fọ̀ bí Ògúndé Alao máa dìbà náà wí o máa dìbà ìbàtà ni mọ́ ìwọ náà wàá túraká wà jẹ́ kọ́ mọ̀ pé pàjẹ́ kọ́ mọ̀ pé ń dùn mú ẹ Sule mọ́ náà Ìbàdàn náà Ọ̀dẹ́kunlé. gbogbo ọmọ Yorùbá tí Yorùbá gbọ́ Yorùbá tá a bá ń sọ Yorùbá alẹ́ pọ̀fọ̀ ni wèrè ọgbà Yorùbá ni lọ kọ́ Yorùbá jẹ́ káwọn màmá ẹ̀ kọ́ Yorùbá Yorùbá kì í sọ̀fọ̀ ọmọ àlè Yorùbá ni ẹ lọ kọ́ Yorùbá. ẹlòmíì wọn á pè é lólórin abọ́sórí stage àwa dúró a máa kọrin àwọn tó dẹ̀ ń kọrin fún wa máa jó ẹ bá ń bí sórí òpé ni ìwọ tó ń lùlù ṣe kò dùn mú ẹni. ká máa kọrin ká máa jó bàbá ọ̀fẹ́ entertainment ni tí ó bá yé yín. ó sọ̀rọ̀ yẹn náà ṣe é bẹ̀rẹ̀ bàbá rábíà àwọn social media wọn wá lóge wọ́n wá fi ṣe fíhù sí wọ́n gbé fọ́tò mi sí wọ́n gbé fọ́tò Òṣùpá Saheed sí Alao wọ́n ló bú wa páàkì ijó irọ́ ni kò bú wa rárá. Alhaji Saheed Alao ọmọ oko ohun tí wọ́n sọ nípa orin tí Alhaji Sule Alao Malaika orin tó kọ tí àwọn èèyàn ń bẹ̀rẹ̀ sí í gbé káàkiri òun ẹgbọ́ tí mo mú wá fún yín yẹn ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta tèmi náà ti ń wo orin yẹn lórí social media platform ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ aáwọ̀ tí ó máa ń wáyé tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn olórin ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fáǹsì wọn òun náà ni wọ́n máa ń fà á òun ni wọ́n máa ń dá ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ nínú orin yẹn tí wọ́n ní Sule Alao Malaika tí wọ́n lọ kọ pé ó ti ta sí King Dr. Saheed Osupa wípé ọfọ̀ lásán òun ni King Dr. Saheed Osupa máa ń pa lórí stage tó bá ń kọrin wípé kò kí ń jó kò kí ń kọrin sajẹ kò kí ń kọrin fàájì táwọn èèyàn lè jó. èmi wá wo fídíò yẹn mo wá rí i pé kò sí ibi tí Sule Alao Malaika tó ti dárúkọ King Dr. Saheed Osupa nínú fídíò yẹn bẹ́ẹ̀ ni kò dárúkọ bàbá Saheed Alao ọmọ oko nínú fídíò yẹn rárá ṣùgbọ́n gbà táwọn èèyàn mọ̀ gbé wọ́n ní King Dr. Saheed Osupa ó ní Sule Alao Malaika ń ló fi kọrin yẹn bú ṣùgbọ́n bàbá Saheed Alao ọmọ oko àwọn ti sọ̀rọ̀. ọ̀rọ̀ Sule Malaika Alao adé ọmọ màlá wọ́n ló bú wa páàkì ijó irọ́ ni kò bú wa rárá. òun náà ni ẹ ti gbọ́ tí òun wá fún yín yẹn ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí wàá ní èrò yín kí ni ìwòye yín lórí orin tí Sule Alao Malaika lórí ọ̀rọ̀ tó fi kọrin yẹn àti ohun tí Alhaji Saheed Alao ohun tí àwọn náà sọ yìí pé kì í ṣe àwọn tàbí Dr. Saheed Osupa ni Malaika ni ó fi orin yẹn báwí ló fi orin yẹn bú kí lè ròyìn kí ni òye yín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ìyẹn lábalábẹ̀ yẹn lórí ọ̀rọ̀ Portable àti ìyàwó rẹ̀ ìyẹn Queen Dammy. àkùṣe àtàrọ Portable àti olólùfẹ́ Queen Dammy àwọn nǹkan míì wà téèyàn máa gbọ́ tó dẹ̀jẹ̀ pé ìgbà míì tó bá gbọ́ wàá fẹ́ bú sẹ́kún wàá fẹ́ bẹ́ẹ̀ nìyẹn sunkún pé irú kí lélẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló lè dé kí ló dé tí èèyàn máa wúrú ìwà báyẹn
Hmm? Ìgbà tí mo rí fídíò yẹn láàárọ̀ yìí omi kọ́kọ́ jábọ́ lójú mi ná. Irú embarrassment wo leléyìí, irú insult wo leléyìí. In fact ṣe ló dàbí ẹni pé ẹbí mi ni Dammy yìí ni òun lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí. Ṣe ló dàbí ẹni pé ẹbí mi ni Dammy torí pé ṣé mọ̀ pé ìgbà míì wà tó kò jẹ́ pé wàá kó máa ará àta tó ò mọ̀ rí wàá máa bá sunkún. Mo welcome yín bẹ́ẹ̀ ṣe wọlé yẹn o. I welcome all of you. Thanks so much for coming. Wàá máa bá ará àta sunkún. Nǹkan tá a dẹ̀ máa ń sọ nìyẹn ẹ̀yin ọmọ kéékèèké ìsìn ẹ̀yin ọmọ kéékèèké ayé ìsìn. Ẹ máa lo ọpọlọ yín kẹ́ tó ṣe nǹkan. Kí ni nǹkan tó ń wá káàkiri kí ló sọnù lọ́wọ́ ẹ̀? Okay, gẹ́gẹ́ bí èèyàn wà lórí live video for me èmi ò rí nǹkan tó bá níbẹ̀. This is social media era. Ṣé n get? Social media era láwà ó lè in fact ẹlòmíì lè join live video 12 o'clock ẹlòmíì lè join ẹ̀ 1 o'clock òru. So torí pé èèyàn ó wà lórí live video ní alẹ́ o kò tiẹ̀ pípò kó jẹ́ òru gan what effrontery you understand. Ó wá pè lórí live video yẹn tẹ́ bá rí video yẹn mọ́ ẹ ti understand nǹkan tí mo sọ pé kí ló ṣe lórí live video, kí ni nonsense tó ń ṣe ń bẹ̀, kí ló fi ra ẹ̀ pé kí ni reason tó ṣe máa wà ní live video. Ó dídí ìyàwó lé ṣe máa wà ní live video ní time yẹn. So definitely ìyàwó lé by 8 o'clock ó yẹ kí kò yẹ kí ìyàwó lé ti gbọ́dọ̀ kúrò ní orí phone by 8 o'clock. Kò yẹ kí ni ìyàwó lé ń ṣe lórí social media tó fi di 12 o'clock. Mo kọ́kọ́ wò ó pé ìyàwó lé gbà wo ni Portable marry girl yìí tá a mọ̀ because amọ̀ròyìn ti Portable jẹ́ ṣé ó ti marry Dammy yìí tí gbogbo wa ò mọ̀ ni because Portable was saying in that video pé ìyàwó lé kí ni ìyàwó lé ń ṣe lórí live video. Kò yẹ kí ìyàwó lé wà lórí live video. Mo wá wò pé ṣó marry ẹ̀ tá a mọ̀ ni àbí báwo ṣebí girlfriend lásán sì ni ṣó ti forúkà sí lọ́wọ́ nínú Àṣàbí gan tó jẹ́ pé ó ti bí ọmọ méjì fún kò tí ì marry Àṣàbí náà ṣó ti wá fẹ́ ṣó ti fẹ́ Queen Dammy ní tí Queen Dammy fi sọ pé tó fi sọ fún Queen Dammy pé ìyàwó lé kí ni ìyàwó lé ń ṣe lórí social media kí ni ìyàwó lé ọ̀rọ̀ yẹn kọ́kọ́ pa mí lẹ́rìn náà pé okay just ẹja wo bí tí ọ̀rọ̀ yìí máa end sí just let's continue to watch and ká tó fọ̀ lady yẹn náà kúrò lórí live show yẹn o ó kúrò ńbẹ̀ ká tó lady yẹn ní òun ò lè gbà mọ́ra mọ́ lẹ́yìn yẹn báyìí ó kẹ́rù kúrò nílé ilé tí Portable gbà fún. From there Portable wá dé Portable bẹ̀rẹ̀ sí ní ṣe wéré gan ẹ wo ilé tó ń gbà fún ẹ wo mansion mọ́kọ́ wo mansion yẹn pé olúwa mi ẹ̀rọ ẹ calm down ẹ kọ́kọ́ bá wa calm down. Portable lòun gba mansion fún mo wá wò nítòótọ́ mansion kódà ó ju mansion gan lọ ìdórí ẹ̀ náà ṣe máa ń sọ ó máa ń da kéèyàn kàwé school is not a scam mansion Portable nìyẹn. Òun ra AC fún AC odidi kan ló ń lò ẹ wo full AC tó ń rà fún ẹ wo chairs tó ń rà fún ẹ wà àwọn chairs yẹn ẹ wá wo bẹ́ẹ̀dì wèrè bó ṣe ń sọ nínú fídíò yìí náà ni ẹ wá wo bẹ́ẹ̀dì wèrè ẹ wá wo bẹ́ẹ̀dì tó ń lò kíní kan ẹni tó odidi ìyàwó tó ń tọ́jú síbi bíbá yìí ẹ wo ilé tó ń gbà fún bó ṣe fáìn tó irú ilé kò sí irú ilé yìí lọ́yọ̀ọ́ àmọ́ kàn pé Ọ̀yọ́ èwo ṣé Ọ̀yọ́ tí mo mọ̀ àbí Ọ̀yọ́ èmi òní Portable ń tọ́lá sọ pé irú ilé tó ń gbà fún Queen Dammy yẹn o kò sí irú ẹ̀ lọ́yọ̀ọ́. Ó tún sọ ní kò sí irú ẹ̀ nìbàdàn wípé torí Ìbàdàn ni Queen Dammy ti wá ó dàbí ọmọ Ìbàdàn ni Queen Dammy ó ní kò sí irú ẹ̀ nìbàdàn irú adúrúlé tó ń gbà fún ìyàwó tó ń fẹ́ sílé gan wọn ò rírú ilé yẹn gbé ìwọ òun gbádùn òun ṣe gbogbo ẹ̀. Wọ́n á wò Portable wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn àṣírí oríṣiríṣi Portable bẹ̀rẹ̀ sí ní sọ òun ní ọjọ́ tó ń kọ́kọ́ máa ọmọ olóṣó lọmọ yẹn ọjọ́ tó ń kọ́kọ́ máa pàdé ẹ̀ ọjọ́ tó ń kọ́kọ́ máa bá a ní nǹkan pọ̀ báyìí túsọ̀m lòun ṣe pẹ̀lú ẹ̀ aṣẹ́wó lọmọ yẹn oògùn lòun fi dè mọ́lẹ̀ mọ́kàn wò pé tó bá fògùn dè mọ́lẹ̀ kò yẹ kó sá lọ nàún tó bá fi pò ókè ní tòótọ́ ìwọ fògùn dè mọ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá mi love and like o ẹ jọ̀ọ́ please love and like abẹ̀bẹ̀ ní àṣàkọ ẹ ṣe gan because Facebook máa wò pé nǹkan tó ń ṣe ń bíbí báyìí
kò make sense ìtorí ẹ̀ ni àwọn àwọn tó ń view at that moment ìtorí ẹ̀ wọn ò ṣe lè like àbí kàn share àbí kàn comment ẹ jọ̀ọ́ ẹ bá wa like thank you so much ẹ ṣé gan ìyẹn ò lè gba nǹkan kan nu data yín so mo wá wò ó pé ẹ kàn tẹ̀ kọ́kọ́ imagine náà mi ò understand kí ni bàbá yìí kí ló ń try láti sọ túsọm lòun ní pẹ̀lú ẹ̀ mo máa ń wonder pẹ̀lú àwọn ọkùnrin tó máa ń sọ pé àwọn use obìnrin mo bá sùn mi ò fẹ́ I don't want to use this word but I'm going to use it mo dó mo bá ṣe kinní kan mo bá ẹjọba ara yín ṣe nǹkan ni now I don't see anything wrong kí wọ́n sọ pé mo bá ṣe nǹkan kan bó o ṣe lo private part ẹ̀ tó o ṣe lò ó ni òun náà lo private part ara yín ni so kò sí don't shame any woman pé ó bá ní nǹkan pọ̀ ó ti ní nǹkan tó wà láàrin kó tó lè bá ní nǹkan pọ̀ obìnrin ò lè dédé máa lọ títí tí kó ṣìdí sílẹ̀ fún ẹ agreement ti wà láàrin ẹ̀yin méjèèjì and affection ti wà tí ó bá dẹ̀ sí affection nǹkan tó ní kálukú stand láti gain even aṣẹ́wó gan tó gbé díẹ̀ sílẹ̀ there will be a mutual agreement sọ pé àwọn ọkùnrin tó máa ń fi pé wọ́n bá obìnrin lájọṣepọ̀ wọ́n fi máa ń ṣe èmẹ̀ ó ní mò ń try láti sọ mo ṣe kinní kan àǹtí ẹjọ́ ṣe fúnra yín ni ẹjọ́ lo part ara yín ni you understand twosome ni mo bá ṣe twosome kò yẹ kójú máa tì wọ́gán tó ń sọ pé ó bá yàn ṣe twosome ìwọ gan náà gbogbo yín lẹ́jọ́ dá ẹ̀ṣẹ̀ yẹn gbogbo yín all of you are sinners the three of you tẹ́jọ́ ṣe sinners ní gbogbo yín kò sí pé tó ló bá ṣe twosome ó bá ṣe twosome ìwọ gan ó ṣe pẹ̀lélẹ̀ ìwọ gangan ní olórí ẹlẹ́ṣẹ̀ tó wà ń bẹ̀ so ó wá ń brag òun bá ṣe twosome ní kíní kan ọjọ́ tó kọ́kọ́ bá ṣe òun àtọ̀rẹ́ làwọn kọ́kọ́ jọ ṣe nǹkan lẹ́yìn ìyẹn and see I'm going to talk on both sides because Portable is ó ti ríra ẹ̀ bí Ọlọ́run whenever tó bá ti bá any of àwọn obìnrin any of his let me say any of his ladies tó bá ti bá wọn jà he always come out to tell the secrets tó wà láàrin àwọn méjèèjì or anything tó bá mọ̀ nípa ẹni yẹn and I'm very sure pé ó tún máa add one or two things mọ́ ẹ jọ̀ọ́ ṣé ń bá mi like ṣé ń bá mi share it's very very important ẹ jọ̀ọ́ ó máa add one or two things ó máa add ẹ̀ mọ́ you understand so ó tún wá sọ nínú fídíò yẹn pé níṣe lòun mú ó tún wá mú pé Queen Dammy tún mú dọ́tà ẹ̀ wá ó mú dọ́tà ẹ̀ wá òun tún bá dọ́tà ẹ̀ yẹn òun tún bá ní nǹkan papọ̀ kinní kan anyways problem tiwọn ò nìyẹn now ó wá ń sọ nínú inú ẹ̀ wá ń dùn pé yes problem òun ló ti lọ yẹn o wàhálà ilé ayé òun ló ti lọ yẹn o bó ṣe kó kúrò lé yẹn gangan òun gangan ló dá o ẹ wọlé tóun gbà fún wèrè ara ẹ̀ ọmọ ó tún sọ bẹ́ẹ̀ pé òun ló pa kábíyèsí wípé irú kí kábíyèsí tó kú gan ni tí kábíyèsí bá gbé olórin tó máa pe àwọn musicians kan wá kọrin fún wọn ní ààfin wípé àwọn ìyàwó kábíyèsí wọn á lọ máa bá olórin yẹn wọn máa bá a ní nǹkan papọ̀ of which mo ti máa ń sọ nǹkan kan tó bá fẹ́ déètì èèyàn lé ayé yìí wọ́n sì máa ń sọ dọ̀la tó bá lọ fún marriage counseling ní church or any program tó bá ti ń sọ̀rọ̀ marriage wọ́n máa ń sọ pé tó bá fẹ́ ẹni tó jẹ́ pé ó ní olùbáwí tó jẹ́ pé tó bá ṣe mistake you can go and report that person to olùbáwí ẹ̀ mistake téèyàn máa ṣe nílé ayé ẹ̀ tí ò lè in fact irú mistake tó jẹ́ pé kò ní solution òun ni kéèyàn lọ fẹ́ni tó jẹ́ pé kò ní olùbáwí ẹni tó feel pé òun lọ́lọ́run ẹ ẹni tó feel pé nǹkan tóun bá ti ṣe final ni kò sí anybody tó máa yẹ òun lọ́wọ́ wò ìtọ́lẹ̀ ó dẹ̀ fi dá kí gbogbo òbí máa gbàdúrà Ọlọ́run má jẹ́ kí ọmọ mi jẹ́ ọ̀gá mi ẹni tó jẹ́ pé kò sẹ́ni tó lè bá wí kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ kò sẹ́ni kò sí ẹnì kankan kò ní àáfàá kò sí pásítọ̀ kò sẹ́nì kankan kò lẹ́gbọ́n ó nìkan ló kọ́kọ́ ṣoríire nínú fámìlì wọn irú àwọn èèyàn báyẹn tó bá lọ fẹ́ wọn wàá sunkún wàá regret because wọ́n feel pé àwọn làwọn ní final say irú èèyàn bẹ́ẹ̀ dẹ̀ ní Portable tó yẹ pé owó tó wà lọ́wọ́ ẹ̀ yẹn tó bá ní money miss road tó bá ní money miss road Portable ló ń jẹ́ bẹ́ẹ̀ because ó ti feel pé owó tóun ní yẹn
he can do and undo. Kò sẹ́ni tóun ò lè sọ̀rọ̀ sí, kò sóbìnrin tóun ò lè sọ̀rọ̀ sí, òbò tó bá wò ó lòun máa dó. Ó dẹ̀ feel pé ìwà tó ń wù yẹn kò sí anybody ní ayé tó lè sọ pé what you are doing or what you have done is wrong. Irú èèyàn báyẹn ni Portable. Now ó wá gbalé fọ́bìnrin when the going was good. Kò sẹ́ni kankan tó gbọ́ nǹkan kan o, kò sẹ́ni kankan tó gbọ́ anything. Now èmi wá okay sí ẹni tí ò tí ì dìyàwó ilé ẹ̀ ó wá wà lórí live show. Èmi for me ṣá I'm married. Báwo ni irú gan tọkọ àtìyàwó bá jáde tí ìyàwó ẹ̀ bá ṣe nǹkan tí ò dá ó máa ní bó ṣe máa dọ́gbọ́n sọ fún pé this thing no just correct yourself. Ìta nìyẹn ọkùnrin sórí social media tó yẹ pé you don't even know the number of people tó wà lórí live video yẹn. You don't know the number of people tó wà ń bẹ̀. Irú kìí gẹ́ ẹ máa ṣolóṣó àbí kó máa sọ nǹkan tí ò dá ní live video. Why can't you just give her a call? You understand? Kó kàn pé lórí phone. You understand pé what you are doing I don't like it o. Kódẹ̀ why would you now come to social media to embarrass someone you call your girlfriend? Káàtẹ̀ sọ pé girlfriend ó sọ pé ìyàwó ilé ìyàwó ṣe kinní kan ìyàwó kí ló ṣó fẹ́ máa ṣolóṣó lórí social media ni ṣó fẹ́ máa ṣe kinní kan ni. Mo dẹ̀ máa ń sọ sí obìnrin tí ò níṣẹ́ lọ́wọ́ ó fi rẹ̀ fòṣì ta. Irú ọmọ Dammy yẹn mo kàn tí ẹ wò yẹn náà mo wò látòkè nǹkan tójú ẹ ń wá òun lójú ẹ rí yẹn. How old are you? Nígbà táwa wà bí age wọn àmọ́ bá a ṣe lọ school bó o ṣe faṣẹ́ mọ́ra bó o ṣe ṣiṣẹ́ bó o ṣe àwọn iṣẹ́ tó jẹ́ pé gan owó tá à ń gbà yẹn there is dignity in labour. Àwọn owó tá à ń gbà bó ti ẹ̀jọ̀ owó kéékèèké but at least báwo kí ló wá ẹ kí ló sún ẹ dérú ọ̀dọ̀ Portable because mo believe pé téèyàn bá ti ṣe mistake alákọ̀ọ́kọ́ kò tún yẹ kó ṣe another mistake. Ọmọ yẹn kó tiẹ̀ kọ́kọ́ lọ fi Aláàfin of Ọ̀yọ́ mistake ló kọ́kọ́ ṣe because ọmọ ọdún mélòó ni kí ni ìyẹn mọ̀ tó ń ṣe láàfin? Tell me kí ló mọ̀ tó ń ṣe láàfin níbi tí àwọn ìyá tó máa jẹ́ bí grandparent ẹ̀ wọ́n máa wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ìyálé. Àbẹ́ mọ̀ pé àwọn ìyàwó táwọn bàbá àwọn Aláàfin of Ọ̀yọ́ yẹn tó ti fẹ́ láti ìgbà tó ti wà léwe wọ́n sì máa wà ní palace. Wọ́n wá gbé wọ kéékèèké and many people mọ̀ pé wọ́n rò pé tó bá ti fẹ́ Aláàfin ó ti lówó automatically it's a no ò ní anything and that is where no freedom. Tó o bá wà ń bẹ̀ ò ní freedom because gbogbo nǹkan tó bá ṣe ojú táyé ni. Ṣé mo bá àfin ṣe máa ń rí ṣá? Ṣé mo bá àfin ṣe máa ń rí? Ṣé mo yẹ rooms tó wà ní ààfin? Ẹ mọ iye àwọn ẹ mọ iye kitchens tó wà ń bẹ̀ tó yẹ pé you cannot even have your own personal kitchen. Bẹ́ẹ̀ ni ìyàwó mẹ́rin lẹ máa lo kitchen kan. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe irú tó bá ní washing machine kò lè jẹ́ ti ẹnìkan because ó lè jẹ́ ẹ̀yin méjì àbẹ́yìn mẹ́ta lẹ máa share washing machine. You understand? Kò sí nǹkan kan tẹ́ ẹ lè dá ṣe fúnra yín. Kò sí pé bó ṣe wà yẹn bí Queen Dammy yẹn ṣe wà láàfin kì í ṣe pé kábíyèsí máa kówó fún pé gbà ó yá ìwọ lọ sọ́jà. You don't even have dominion. You understand? You don't have that freedom. You don't have that, you cannot even see your husband whenever you want. You cannot talk to him. Ayé tí o bá ń ṣe ayé tó dáyé social media kábíyèsí máa rìn wá máa gbójú sókèkè. Who born you? Ṣé n get point mi? Irú ohun tó lọ fẹ́ bó ṣe wà yẹn wọn sí lára àwọn ìyàwó tó lè sáré wọ ìyẹ̀wù kábíyèsí. Àwọn ọmọ kéékèèké yìí wọn sí lára àwọn ìyàwó bó dẹ̀ ṣe wà yẹn tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ Aláàfin wọ́n máa wọlé through àwọn ìyálé àwọn ìyá tó jẹ́ ìyá láyà wọn. Àwọn olórí àgbà ò lè irú ẹ̀ kí ló and this is a place tó jẹ́ pé kábíyèsí ní many beautiful queens àwọn ìyàwó tó fine ẹ wá máa bẹ̀rẹ̀ competition wá bẹ́ẹ̀ ẹ mọ̀ bí obìnrin 5 wà obìnrin 7 wà obìnrin 8 wà tí gbogbo wọn dẹ̀ fine tó ń pupa tó ń ṣe gbogbo wọn máa wá ojú rere kábíyèsí. I don't know kí irú ọmọ yìí kí ló lè wá débẹ̀ tí kì bá ṣe ojú kòkòrò. Irú ọmọ yìí kí ló lè wá dérú ọ̀dọ̀ kábíyèsí tó fi jẹ́ pé ok àwa wò pé o ti ṣe first mistake lọ́dọ̀ kábíyèsí ìyẹn ṣe mọ̀ mistake ni
because ìgbà mi wà tó yẹ pé o ò ní tí ì débì kan tó bá débẹ̀ tán wá ṣe wò pé yé kí ni mo kíra mi bọ̀ yìí kí ni mo wá lọ o dẹ̀ ti wá ṣe mistake o wá ṣe mistake alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ẹ̀ kó o tún wá lọ bọ́ sí ọwọ́ Portable tí kì bá ṣe mà ṣe o ó dùn mí ó dàbí kí n rí ọmọ Dammy yẹn sìn kí n dá kúnlẹ̀ kí n tu ẹgbàá sí nídìí irú ẹ kí ló wá kí ló sọnù lọ́wọ́ ẹ tó wá lọ fi dọ́dọ̀ Portable ó sọ nínú fídíò yẹn nínú fídíò tí Queen Dammy yẹn ó sọ pé Portable òun ò mọ Portable gan tẹ́lẹ̀ tí ó bá ń ṣe ìgbà tó wọnú DM ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé olórin ni ìgbà tó ti wá mọ̀ because kò séèyàn tó fẹ́ fẹ́yàn tó ní lọ find out irú ẹnikẹ́ni yẹn jẹ́ ó fẹ́ sọ fún mi pé o máa wà lórí social media ò ní mọ Portable irọ́ ńlá nìyẹn káàtì wá sọ pé o ò mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò gbà that moment tó sọ pé òun fẹ́ fẹ́ kò yẹ kó ti lọ máa wádìí ẹ̀ ó wá fíìl pé torí pé ó ti gbé ìwọ pamọ́ gẹ́gẹ́ bíi side chick because àwọn èèyàn sọ pé I respect Queen Dammy yẹn gan ẹ rí pé bó ṣe máa ń drag Àṣàbí bó ṣe máa ń drag Bẹ́wàjì ẹ gbọ́ kò kì í máa ń drag Queen Dammy yẹn bẹ́ẹ̀ èéfín ní ìwà náà excuse me kò sí bí àwọn ṣe fi pamọ́ tó definitely ó máa ru síta èéfín ní ìwà kò sí ó máa ru síta ìwọ Queen Dammy yìí àwọn èèyàn kì í má mọ̀ pé sí tó bá folówó kò mí pé ó máa enjoy owó tó torí ẹ̀ lọ síbẹ̀ o àmọye àwọn olówó tó jẹ́ pé ní lẹ́yìn kan jẹun kan wọṣọ àwọn ìyàwó wọn ò kì í máa ní nǹkan kan many of them ò kì í go and ask them many of them ò kì í máa ní nǹkan kan because irú àwọn ìyàwó àwọn olówó yẹn wọ́n máa yan àlè wọ́n máa ṣe lè wọ́n máa ṣe tọ̀hún nígbà tí wọ́n bá wá àwọn ìyàwó wọn tó bá challenge olówó yẹn á máa sọ pé kí ló fẹ́ tì mí fún ẹ ìwọ́gò ò ní lè rojọ́ yẹn síta because even tó bá gbẹ́jọ́ lọ sọ́dọ̀ family àwọn family máa sọ pé kí ló tún fẹ́ tí ò fi tẹ́ ẹ lọ́rùn wọ́n lè ní ó gbọ́mọ ọ̀dọ̀ fún ẹ àbí kí tún ló fẹ́ ó gbọ́mọ ọ̀dọ̀ fún ẹ ó fowó oúnjẹ lé ó sanwó school ọmọ kí ló tún fẹ́ so bódà ṣe wà yẹn ọkọ àti ìyàwó táwọn méjèèjì jọ wà kò sí ìrẹ́pọ̀ ò sí láàrin wọn they don't have no quiet time together you understand kò sí they don't spend time together torí pé ẹ ti fi gbà ìyàwó lówó ni wọ́n gun Range Rover they are going through a lot irú nǹkan tó ń lọ kojú bọ̀ lọ́dọ̀ Portable èmi ò understand because ó sọ ní Queen Dammy yẹn sọ nínú fídíò náà ẹjọ́ mi ò rí love and like yín o kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ wá bá wa love and like ẹjọ́ ẹ máa bá wa love and like ó sọ nínú fídíò yẹn pé òun gbọ́kadà káàkiri orí ọmọ yẹn ti dàrú orí ẹ̀ pé òun ṣe bóun máa ń ráwọn ìyàwó Portable bọ́n ṣe ń gbé mọ́tò kiri ṣe bóun ráwọn ìyàwó ẹ̀ bóun ṣe wà ọ̀kadà lòun máa ń gbé kiri òun ò dẹ̀ mind orí ẹ̀ ò pé so jọ́dúró lọ́n torí kí ló ṣe fẹ́ Portable ó ní Portable ò ra mọ́tò fóun orí àwọn ìyàwó ẹ̀ tó rí ilé ẹ̀ rò pé orúkọ wọn ló wà lórí ìwé mọ́tò yẹn lọ bèrè lọ́wọ́ Bẹ́wàjì òun gangan ló máa mọ 100% even lọ bèrè lọ́wọ́ Àṣàbí Bẹ́wàjì yẹn ń tiẹ̀ mọ́tò tó ń gbé kiri yẹn wọ́n sọ fún ẹ pé Portable mọ̀ rà fún ni orúkọ Portable ló wà ń bẹ tó bá dọ̀la tó bá misbehave Portable máa gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ ìwọ sọ pé kò ra mọ́tò fún ọ̀kadà ni wọ́n ń gùn káàkiri orí ẹ̀ ò pé ìwọ ò níṣẹ́ tiẹ̀ dandan ni kójú òun ló máa ra mọ́tò fún ẹbí tí ẹ ti rora yín pin dé ibi tẹ́ ti báyé ara yín jẹ́ dé ọmọ ọdún mélòó ni ẹ kí ló tó rora ẹ pin ó wá sọ nínú fídíò yẹn pé Portable máa ń nù òun Portable àtúnú ẹ̀ sórí borí ẹ̀ ò pé tó bá ṣe mistake pẹ̀lú marriage alákọ̀ọ́kọ́ tó lọ fẹ́ Aláàfin ṣó tún yẹ kó bọ́ sọ́wọ́ Portable ó ní àní gẹ́gẹ́ yẹn tún sọ débi pé Portable máa ń nà òun pé ọjọ́ kan ó nà òun báyìí gbogbo ojú òun ló wọ hospital lòun láǹtì ìgbà tí mọ́mí òun wá dé mọ́mí òun ní kí ló ṣẹlẹ̀ òun parọ́ fún mọ́mí òun lè jẹ́wọ́ fún mọ́mí òun pé Portable máa nà òun ní nínú màá ní Portable fáyé òun ṣe kò lè sọ fún mọ́mí ẹ̀ ó lóun kó wàárọ̀ kan pa fún mọ́mí òun pé every time ní Portable máa ń nà òun orí ẹ̀ ò pé tó bá ń ṣe pé so ìgbà tí Portable wá tó wá sórí social media tó wá disgrace ẹ ló tó mọ̀ pé ó yẹ kó kúrò mẹ́jọ nítorí ọlọ́ta ló fi Portable lẹ́fù tó bá kẹ́rù ẹ kó padà síbẹ̀ a máa wá síbi tó wà yẹn a máa fẹ́ gbádá ẹ padà síbẹ̀ torí ó dìgbà tó bá tó embarrass ẹlòmíì náà pè mí mà náà
ó máa ná kò ní kúrò níbi àwọn yẹn máa advice ẹ pé madam ẹ kúrò níbi tẹwà kò ní dáhùn ó dìgbà tó bá nà tápá kan bá kán ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ pé ó yẹ kóun kúrò ńbẹ̀. lady kan wà tó jẹ́ pé ọkọ ẹ ti máa nà ó máa lágímọ lórí ó máa dákú ọkọ ẹ ó máa nà hospital ló máa gbé ọjọ́ tí ọkọ ẹ tó mú ásìdì tó dà sí lójú ọjọ́ yẹn nígbà tó kúrò lọ hospital lẹ́yìn ìgbà tó ti treat ojú tí gbogbo ojú ti bàjẹ́ ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ kúrò ní ọkọ ẹ̀ ìgbà tí gbogbo ara ẹ̀ pé kò kúrò so irú Dammy yìí tí Portable ti ń nú ẹ̀ tó ti ń nú ẹ̀ mọ́lẹ̀ torí pé ó gbalé òṣì kan fún ẹ̀mí mọ́ èlò nílé yẹn máa jẹ́ tó ò lè dáṣẹ́ ara ẹ̀ ṣe tó ò lè irú kí ọ̀ máa gbénu yàrá kan gan kó o ní peace of mind ṣé kò bẹ́tà ju kó sọ pé torí pé wàá gba fúláàtì fún ẹ lèmi ò tẹ́ mọ̀ irú àwọn ọmọ ìtẹ́ gbogbo àwọn nǹkan kéékèèké yìí máa ń jọ yín lójú ó máa ń jọ yín lójú when you can work and make money by yourself irú nǹkan bá kójú wú ẹ kó máa gbénu yàrá kan ayé ẹ sì máa nítumọ̀ so definitely Portable máa ń nú ẹ wàá dẹ̀ mú mọ́ra ó wá bẹ̀rẹ̀ sí ní táṣìírí lónìí ó máa ń nú ẹ wàá mú mọ́ra ló máa ń sọ Portable tí àyàfi tó yẹ pé gbà tí mo ti wà nílé àyàfi tó yẹ pọ́kùnrin mi gorí mi ló kù àyàfi tó yẹ pọ́kùnrin mi ló ń sunkún àyàfi tó yẹ pọ́kùnrin mi gorí mi ló kù èmi tó jẹ́ pé mo wà lóyà sí ẹ èmi tó yẹ pé mo ṣe orí ẹ ò pé so wà lóyà òṣì ló jẹ́ kó máa mú ẹ kó máa nù ẹ gbogbo àwọn ìyàwó Portable pátápátá náà ti ń jáde náà ti ń sọ pé Portable máa nù àwọn and àwọn yẹn kàtì ẹ̀ ni wọ́n bímọ fún òun náà ṣe takú síbẹ̀ ìwọ tó jẹ́ Queen Dammy tó yẹ pé ò bímọ kankan fún so tí o bá ń ṣe pé àṣírí tú Portable ó embarrass ẹ lórí live video bí wàá ṣe takú síbẹ̀ náà nìyẹn torí orí ẹ̀ ò pé ọjọ́ tó bá nù ẹ̀ tójú ẹ bá wá fọ́ tójú yín bá fọ́ tán ìgbà yẹn lẹ ṣe máa mọ̀ pé ó yẹ kẹ́ kúrò ní ọ̀dọ́ kan yẹn ojú kòkòrò tó pa yín kú ìwọ Queen Portable ìwọ Queen Dammy yìí gẹ́gẹ́ tẹ̀ ti jìyà fún Portable gan ẹ ti gbàgbé pé ìgbà tó ń dragi Portable lórí ọ̀rọ̀ mọ́tò tó ń dín fẹ̀sọ̀wọlé tó ń sọ pé nínú mọ́tò tó ń dragi ẹ̀ fún pé ó ra mọ́tò gbèsè kò sanwó ṣe mọ̀ pé òun àti Queen Dammy náà ni abẹ́ ti gbàgbé tí Dammy yìí sọ ń bẹ nínú fídíò yẹn pé Portable wúlẹ̀ fẹ̀sọ̀wọlé ìwọ náà ó ti jìyà ìyà ti kú orí ẹ̀ bẹ́ẹ̀ náà kò rí mọ́tò kan gbé fún ẹ níbi tó ti fi yà ó ti fi ṣe ayé ẹ léṣe dé àti ìgbà yẹn gan tó ti jìyà kọ́ ló yẹ kó ti bẹ́sẹ̀ sọ̀rọ̀ what kind of man is that ìwọ girlfriend lásán nìyẹn o so are you planning to become his wife mi ò understand because gbọ́n nǹkan tẹ́ jọ ń plan fúnra yín nìyẹn kẹ́ kó o dìyàwó lé ẹ̀ òun ni bóyá tó bá ti gbé mọ́tò fún ẹ wá dìyàwó lé nǹkan tá a máa ń sọ nìyẹn nísìnyí tó bá yẹ pé irú gẹ́ọ̀ yìí ti kó padà dìyàwó lé ẹ̀ tó wá padà wọlé tó bẹ̀rẹ̀ sí ní nà wọ́n máa sọ pé ó ná ìyàwó ẹ̀ ṣé gbogbo ìgbà tó ń jọ ń date ṣé kò mọ̀ pé ẹni yìí ó máa ń na obìnrin kò rí red flag yẹn kó sá kúrò ńbẹ̀ ó wá bá sórí social media ó wá ń sunkún Portable ṣé ó yẹ kó ṣe nǹkan báyẹn fún mi orí ẹ̀ ò pé orí gẹ́ẹ̀ yóò pé rárá orí ẹ̀ ò pé ojú kòkòrò ìwọ tó jẹ́ pé ó yẹ kó tún ẹrù ẹ̀ dì ó ti bímọ fún Aláàfin ẹ wo àwọn ìyàwó àwọn ìyàwó máa ń sá kúrò ńbẹ̀ ni o because ó dé ilé tó jẹ́ pé kọ́kọ́ láwọn ìyá àwọn tó yẹ pé wọ́n ṣẹgbẹ́ mọ́mí ẹ̀ gan ẹjọ́ ń fi ọkọ kan náà o ti rí pé nǹkan ti ṣọpọlọ ẹ o ti rí pé o ti wọbẹ̀ yẹn tó èèyàn máa ń wọbì kan tó kó tó rí pé yé o ti ṣí léyà o ti ṣe mistake irú àwọn tó ṣí léyà ìwọ ló yẹ kó o fojú balẹ̀ o sáré lọ bẹ́ mú Portable o wà réyàn gidi tó dẹ̀ ló ṣe ń ṣe yín rádaràda ló ń tì yín síbi ló ń tì yín sọ̀hún ló ń nà yín bó ṣe wù ú ẹ̀dẹ̀ rí pé ní yóò lólùbáwí bẹ́ẹ̀ náà ẹ fẹ́ kú sọ́run ẹ̀ nítorí ojú kòkòrò tẹ ní this Portable ló gbá pásítọ̀ létí o ìgbà tó báwo ni ẹni tí mò ń date ló ṣe máa wúrú wà báyẹn tí mi ò ní fi sílẹ̀ I will not even wait kó lè hand ẹ̀ hàn mí ó gbá gbogbo àwọn ìwà rádaràda tó wù káàkiri lórí social media is that not even enough to let go of that person o rò pé kò ní kún ẹ̀ ní efi níwá bí Portable ṣe ń wúwa ti ẹ̀ nìyẹn kó ṣàmáa ṣe kó máa gbégbé sí ayé pé kò sẹ́ni tó lè yẹ̀ mí lọ́wọ́ kò sẹ́ni tó lè bá mi wí ìwọ náà wá lọ sírú ilé báyẹn ó wá fi pé in fact ó fẹ́ orí ọmọ yẹn ò pé lórí fídíò ẹ̀ tó ṣe yẹn ó fi fẹ́ máa ṣépè fáwọn ìyàwó ilé
pé àwọn ìyàwó lé orí ẹ̀ ò pé kí ló fẹ́ máa ṣépè fáwọn ìyàwó lé ìwọ ló wá nǹkan tójú ẹ wá kàkàkiri òun náà lójú ẹ ti rí yẹn ẹ̀sìn tó fẹ́ ṣe tí ò bá ń ṣe nǹkan tó ti bàjẹ́ ìyàwó tí kábíyèsí bá fi sílẹ̀ wọn ò bí dáa kó sọ pé òun fẹ́ lọ fẹ́ ọkùnrin míì òun wà lẹ́yìn ògidì fẹ́ ẹ̀ rí ara àwọn ìyàwó kábíyèsí ni bádírá wà o àwọn kan ò mọ bádírá ṣe wedding lọ́jọ́ Sunday ó sá kúrò láàfin ni bádírá wà lára àwọn tí adáwó fún lórí lọ́dọ̀ Gistlover náà adáwó fún ó ti ṣe wedding lọ́jọ́ Sunday ṣé tí wọn náà bá wá fẹ́ ṣe wedding big wedding ló ṣe o tí wọn bá fẹ́ ṣe wedding ṣé Portable ni òun ló fẹ́ bá ṣe wedding torí orí ó mọ nǹkan tó ń ṣe rárá òun ló yà sí ẹni tó níyàwó méjì ilé tó ní many baby mamas kí ló sọnù lọ́wọ́ ẹ kí ló wá kiri kí ló sọnù kí ni nǹkan tó ń wá kiri tó fi pé o ò tí ì ní tó fi wá jẹ́ pé ọ̀dọ̀ Portable ibẹ̀ ló ti máa ní Àṣàbí nìyẹn ọmọ yẹn ní kàríà ó gbọ́n àwọn èèyàn kan wọ́n máa ń drag Àṣàbí wọ́n máa ń drag ẹ̀ ó ti yí mọ́ lára ó mọ̀ pé Portable kò ń ṣèyàn tó dúró sójú kan ṣe ń get mi ò máa rí love and like yín kí ló ṣẹlẹ̀ ẹ bá mi love ẹ bá mi like kí ló dé ẹ bá mi love ẹ bá wa like ẹ jọ̀ọ́ ẹ bá wa love ẹ bá wa like ẹ jẹ́ n rí like yín ẹ jọ̀ọ́ ẹ ṣé gan mo appreciate gbogbo yín o thank you so much thank you ó ní káàrí ó ti mọ̀ pé Portable ọ̀rẹ́ ò dúró sójú kan tó bá dọ̀ láǹsìn Portable lè sọ pé yamayama ó máa follow ọmọ ọlọ́mọ ó ń kawó lọ́ntì ẹ̀ nìyẹn ìwọ kí ni ìwọ fẹ́ fi ayé ẹ̀ ṣe tó jẹ́ pé ọ̀dọ̀ Portable ló wá lọ sọ ẹrù kà òun ló lọ sọ ẹrù kà Portable tó ń ṣe bí ẹ pé kinní kan ẹgbẹ́ Portable ló ń ralé fóbìnrin tí Portable bá ralé fóbìnrin obìnrin yẹn máa sùn ìta mọ́jú Portable ní sọ pé ilé yìí ìwọ ni mo máa rà fún kò ní sọ pé ìwọ ni mo máa rà fún Ọlọ́run má jẹ́ ìṣìrìn láyé mi Ọlọ́run má jẹ́ ìṣìrìn ó dẹ̀ múyàn ó dẹ̀ wọ òun wọ́n lè túrúrú ìgbà tó ti kúrò lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ yẹn Aláàfin Ọ̀yọ́ ó yẹ kó ní sùúrù kó farabalẹ̀ ọmọ ọdún mélòó ni ẹ kí ló ń kún ẹ lójú tó bá fẹ́ date go and date better men better people irú ẹni tó jẹ́ pé kò láṣìírí imagine ẹni tí ò láṣìírí títí kátó fọ̀ wá ti tú orí nǹkan tí mo fi ń tẹnu wọn pé gẹ́ẹ̀ yìí kò mọ nǹkan tó ń ṣe ni pé Portable tó jẹ́ pé Àṣàbí ti bí ọmọ méjì fún o ní last time tí ó sì dragi Àṣàbí ó sọ ń bẹ̀ pé àwọn parent Àṣàbí olè ni wọ́n kọ bride list fóun 5 million naira 5 million naira olè ni wọ́n ó fẹ́ tàṣàbí ní 5 million naira ó lè làwọn fámìlì ẹ̀ irú ọkùnrin báyẹn ṣe rí pé oh my god mi ò tẹ Ọlọ́run ní jẹ́ rí nǹkan tí èmi gangan mi ò lè wọ́ àwọn parents mi lẹ̀ kí ará àta ká tó wá sọ ará àta wọ́n máa wọ́ àwọn òbí tèmi lẹ̀ no way that's absolute nonsense ó wá ń sọ lórí live video ó wá ń tún sọ lórí video ó wá post ó dẹ̀ post ẹ̀ ó lè ní wọ́n ó sọ ó lè ní wọ́n fẹ́ ta Àṣàbí ó lè láwọn fámìlì yẹn wọ́n kọ bride list fún 5 million naira 5 million naira wọ́n fẹ́ tọmọ wọn ní 5 million naira adúrú owó yẹn so tíru orí ọmọ Dammy yìí orí ẹ ò pé ẹni tó ti bímọ méjì fún ẹni tó ń pè ní boyfriend ẹ nìyẹn wọn ò tí ì bí nǹkan kan ẹni tó bímọ méjì fún yàn tí ó wá mú fámìlì ìyàwó kò tẹ̀ sí ìyàwó ẹ̀gbọ́n bá fi pé àwọn fámìlì baby mama ẹ̀ ó wọ́ wọn lẹ̀ túrúrú lórí social media ẹ mọ̀ nǹkan tó ń pè social media ẹ̀rọ ayélukára bí ajere bá a ṣe bí àwọn ará Nàìjíríà ṣe ń wò làwọn tá a wà ní UK ń rí làwọn tá a wà àwọn tó wà ní Australia ń rí àwọn tó wà ní US ń rí àwọn tó all over the world ló rí ẹ kọ́kọ́ wo iye èèyàn tó máa rí ní Nàìjíríà náà look at the number of states tó wà nínú Nàìjíríà ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ wo Èkó nìkan
Lagos State. Do you know the number of people tó wà ní Lagos State? So whatever you put on social media, ṣé ọmọ èèyàn tó máa rí? Ó wá ń sọ bẹ́ẹ̀ pé ẹni obìnrin tó bí ọmọ méjì fún ẹ, òun pe àwọn parent ẹ̀ ní olè. Imagine o. So irú Dammy yẹn, mo ń sọ àwọn instances tó jẹ́ pé tí ò bá ń ṣe pé Portable wá sórí social media wá embarrass ẹ, kò yẹ kí ọpọlọ ẹ sọ fún ẹ pé yẹ kí kó o ti fi Portable lẹ̀ tipẹ́tipẹ́. So irú Portable yẹn lo expect pé kó ra mọ́tò kó wá gbé fún ẹ lẹ́ni tó ń pe àwọn àánú ẹ̀ tó ń pè wọ́n lólè lórí 5 million. So Portable tó ń wo yẹn ó jẹun tó lè ra mọ́tò 5 million fún ẹ tó máa dá àṣẹ. Imagine kó ti ra mọ́tò yẹn náà fún ẹ. Bí bó ṣe máa gbélẹ̀ náà nìyẹn. Bó ṣe máa gbé mọ́tò yẹn lẹ̀ náà nìyẹn, ṣèbí ilé lásán nìyẹn. Portable gan sọ fún ẹ pé ò ṣe dúró kí n dé, kí tó sá kúrò kí n tó dé, ò ṣe dúró kí n dé kí n lè nu ayé ẹ bàjẹ́. Ọlọ́run má jẹ́ ìṣẹ̀sìn. Má jẹ́ ìṣẹ̀sìn nílé ayé tí mo wá. Ò bá ti dúró kí n dé kí n nu ẹ fọ́ lójú. Kò yẹ kó kẹ́rù kúrò kí n tó dé. So irú eléyìí tó bá ra mọ́tò fún ẹ, kí lo expect? Tó yẹ kó ti kó kú, kò yẹ kó dúró kí irú embarrassment kó ṣẹlẹ̀ sí ẹ. Ò bá nǹkan tàgbà kan gbọ́ ni pé Queen Dammy ó fi Portable sílẹ̀, ò bá níyì bàjẹ́. Ò bá níyì gan. Ẹ máa bá mi love and like ẹ jọ̀ọ́ o. Ẹ ṣé gan. Ò bá níyì bàjẹ́ ju eléyìí tó ṣẹlẹ̀ ṣe gbàtà bá ń sọ fún yín ẹ kúrò. Ẹ máa feel pé this man will change, this man will get better, this man will ṣe kinní kan, ó sì máa ṣe kinní kan, I'm praying for him, I'm fasting for him. Ìwà ni now. Nǹkan tó ti it's already embedded in him. You understand? Láti ìgbà èwe ìtòdí ẹ̀ ní ìwà mi tẹ́lómi máa ń wù nù marriage. Àwọn marriage counselors wọ́n máa sọ fún yín. Ṣé understand? Nǹkan tí ẹni yẹn you know, it's just like nǹkan tó grow up pẹ̀lú. It's very difficult to take it away and believe ẹni yẹn nìyẹn. Ó ti rí pé bọ́n ṣe ń ṣe nǹkan. Ṣé Portable jọ ẹni tó wá láti ilé gidi? Ṣó jọ ẹni tó lóní ìbáwí? Ó dẹ̀ ní bàbá bó ṣe wà ń bẹ̀ wọ́n ló ń control dájú ẹ̀, kò ní ẹnì kankan lóní ìbáwí. Ó dẹ̀ ń wò. Ó dẹ̀ jókòó síbẹ̀, ó dẹ̀ ń wòran. Irú ẹni bẹ́ẹ̀ ó fọ́ pásítọ̀ létí níta gbangba. Wọ́n record ẹ̀ o. Òun náà ló ó post ẹ̀. Irú èèyàn ẹni tó ti forí ẹ̀ gba èpè lóríṣiríṣi ọ̀nà. Ọmọ yìí obìnrin tó ti sunkún lórí ọ̀rọ̀ Portable yìí, Bẹ́wàjí ti sunkún, Àṣàbí ti sunkún lórí ọ̀rọ̀ Portable, ìwọ náà sunkún, àmọ́yé àwọn èèyàn àwọn other baby mamas tó ti sunkún. Ó dẹ̀ wá ń bẹ̀, ó ń gbé ẹ ní kí ló ń gbé ẹ, kí ló ń gbé ẹ jẹ́ kó rí yín pé ẹ máa fúnra yín ní respect. Portable is not someone ẹ dẹ̀ rí bó ṣe ń ṣe kiri lórí social media sí ìlú ẹ máa lọ máa fi òbò yín, ẹ máa lọ máa fi bẹ̀ ẹ máa lọ máa fi bẹ̀ ṣé owó náà ló wá bayé yín jẹ́ kí èèyàn lọ sí ojú kòkòrò ló pa yín dànù. Ẹ lọ ṣiṣẹ́ kí ni reason tó ṣe feel pé ni wọ́n tún máa sọ pé they prefer to cry inside in Range Rover than to be happy inside kẹ̀kẹ́ márúwá. Èmi mo máa choose happiness. Kí n wà nínú márúwá yẹn kínú mi máa dùn, I'm going to choose that ju kí n wà nínú Range Rover kínú mi máa bàjẹ́ lọ. Ju kínú mi máa bàjẹ́ lọ. Ṣé Portable tí wọ́n wò yẹn wá jẹ́yàn gidi? Ṣé wá jẹ́yàn tó jẹ́ pé èèyàn máa rí èèyàn máa fi ṣàdúrà pé irú ọkọ gidi lélẹ̀, ọmọ gidi lélẹ̀ yìí, irú ọkọ tó yẹ kéèyàn máa fi wá ọkọ lélẹ̀ yìí. Ọmọ ọdún mélòó ni Portable ọ̀hún tí gbogbo yín wá fẹ́ kú lé lórí tí wọ́n fi yín ṣẹ̀sìn ẹ̀sà? Ọlọ́run má má jẹ́ kí fámìlì mi ṣẹ̀sìn lórí social media o. Má má jẹ́ ń ṣẹ̀sìn. Má má jẹ́ ń ṣẹ̀sìn. Portable tí ò láṣìírí. Tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ń sìn, Portable ti gbé fóònù. Ó ti ṣe live video 100 times. Ó ti ṣe live video still náà ojú yín ò là. Ó yẹ kó ti kó kúrò bẹ́ẹ̀ tipẹ́, kò yẹ kó dúró kó fi ẹ́ ṣẹ̀sìn. Nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ sí wọn ni pé ó dìgbà tó máa ṣẹ̀sìn yẹn. Ẹ̀sìn tó wù wọ́n ṣe ó dìgbà tó bá ṣe wọ́n ní kúrò. Honestly, wọ́n ní kúrò. Ó dìgbà tó bá tó ṣe é. Torí ẹ ti rora yín pin, ẹ ti rò pé ẹ lè make ẹ mọ́ useless people. Ìgbà míì ó máa da kéèyàn má lọ́kọ ju kó lọ́kọ tó jẹ́ pé ìbànújẹ́ ló ń fún ẹ lọ. Ṣé irú Portable yẹn torí owó tó ní torí owó tó ní ìtorí ẹ̀ ló ṣe fíìl pé ẹ̀wọ̀n Honeyberry ṣé ẹ̀mọ́ Honeyberry ṣe Honeyberry náà bímọ fún Portable náà ó bímọ kan fún Portable
bí Portable fẹ́ drag ẹ̀ pa pẹ̀lú MC Olúọmọ I mean pẹ̀lú Koko Zaria Koko Zaria ló ń fẹ́ Koko Zaria ní kinní kan Koko Zaria ní gbá Koko Zaria girl yẹn ò dáhùn o and that girl is living well today pẹ̀lú ọmọ ẹ̀kan yẹn ìgbà míì gan ajá Portable á ní Portable ò send owó so but girl yẹn ó sì yẹn enjoy life ẹ̀ bí bá ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ yẹn ó sì yẹn enjoy life ẹ̀ peace of mind peace of mind peace of mind à ń sọ fún yín ẹ kàn máa para yín dànù ní kékeré ẹ ti rora yín pin ojú kòkòrò ti bayé yín jẹ́ ẹ ti feel pé bọ̀bọ́ yìí ó máa ra mọ́tò fún mi because irú nǹkan tí kí lorúkọ girl ọmọ tá à ń sọ̀rọ̀ Dammy yìí nǹkan tó ti rò nìyẹn nǹkan tó ti rò nìyẹn pé ẹ mọ̀ pé báwo obìnrin ṣe máa ń ṣe nǹkan bákùnrin náà ṣe máa ń ronú nìyẹn as a human being wàá ronú pé tí máa fẹ́ bọ̀bọ̀ ọdún kan ọdún méjì ó yẹ kí n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ ó yẹ kó fún mi mọ́tò náà olórin ni náà owó wà lọ́wọ́ ẹ̀ ó yẹ kó fún mi mọ́tò ó gbàlẹ̀ torí ilé ìjàkú ilé mansion tó gbà fún ẹ ó bẹ gbé èsì síbẹ̀ ní gbogbo ilé ayé ẹ ló ti ju ẹ lójú ẹ wo orú ọkùnrin yìí ẹ wo orú ọkùnrin yìí Portable lọ já ṣọ́ọ̀bù tó gbà fún gẹ́rẹ̀ Portable gba ṣọ́ọ̀bù fún Portable tó lọ já ṣọ́ọ̀bù pé òun máa bá gbogbo inú ṣọ́ọ̀bù yẹn ó já ṣọ́ọ̀bù yẹn dànù ó já dànù ṣé irú eléyìí tó bá ra mọ́tò fún ẹ ẹ̀mí ẹ lókùn tó máa gbà ó ti tán nìyẹn ó lọ nìyẹn torí orí yín tí ò pé yẹn tí wọ́n kọ yín wọ́n ti máa kọ ẹ láti lé odidi ìwọ tó pe rẹ níyàwó ọba ẹni lọ gbogbo àwọn tí àwọn kábíyèsí yẹn máa ń fẹ́ wọ́n máa ń fine wọ́n máa ń pretty gan wọ́n máa ń pretty àwọn kábíyèsí wọ́n máa ń pretty ìwọ tó fine tó pretty irú Portable yẹn ìgbà mi wà kàn wò pé ìwọ lọ́hùn báwo ló ṣe pín gan mi ò understand báwo ló ṣe pín irú ẹ̀ sọ́dọ̀ Portable ìwọ tó fine báyìí tó lè ṣiṣẹ́ bí àyẹn ó dàbí pé ìgbà mi máa rí mo ti rí picture ẹ̀ kan rí o tó wọ corpus outfit tó wọ̀ o so definitely kò kì í ṣe onímúfì tá a máa sọ pé bóyá wọ́n kọ̀wọ̀ fún kọ́kàn fi shoot movie bó dà ní pé graduate ni o bẹ́ẹ̀ mi ò sure o bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ mo ti rí lọ́rùn ẹ̀ rí o mo ti rí lọ́rùn ẹ̀ rí o you understand ìwọ ọmọ ọdún mélòó ni èmi ò mọ bó ṣe wà yẹn kò tí twenties ẹ̀ ló máa wà tẹ̀tí sáré ilé ọkọ tó bá yẹ pé ọmọ olóhùn ẹ̀bí ó ti bímọ kan sọ́dọ̀ Aláàfin take time tó bá fẹ́ kọ́ṣẹ́ ni lọ kọ́ṣẹ́ lọ get life ẹ náà kó tó máa sápẹ̀ lọ́kùnrin káàkiri do something with your life o lọ sọ́dọ̀ arúgbó lọ sọ́dọ̀ àgbàlagbà tó tún wá máa kúrò ńbẹ̀ kò yẹ kó fojúlẹ̀ irú Portable tó ń ṣe rádaràda káàkiri imagine kò jẹ́ pé ó ti ra mọ́tò fún ẹ àbó ti ralẹ̀ fún ẹ pamọ́ síbì kan òní náà làṣírí máa tú tó máa gbà lọ́wọ́ ẹ wá ń ṣòṣì ẹ ṣe rádaràda ó máa fi wọ á fi pẹ́pẹ́ ẹ in fact ṣé bí last week àbí 2 weeks ago òun ni ohun àtàṣàbí wọ́n ń jà ó ti lọ sọ́dọ̀ Queen Dammy yìí ó wá fi Queen Dammy yẹn ó post picture òun àti Queen Dammy yẹn kìnnìkan ó fi ń pẹ́pẹ́ àṣàbí inú tiẹ̀ náà wá ń dùn ó bọ̀ pé tí ẹ̀ náà bọ̀ lẹ́yìn orí yóò pé kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá àwọn pẹ́rẹ́ǹtì yín ò lè control yín ọmọ tí ò bá tiẹ̀ ti gbọ́n náà ìta náà ti máa kọ yín wálé wọ́n ti kọ yín nílé ẹ̀gbọ́ ẹ ti rí bí Portable bó ṣe ń rìn bó ṣe ń ṣe rádaràda káàkiri orí social media bó ṣe máa live life kò sóní ìbáwí kò sí ẹni tó máa sọ fún pé nǹkan tó ṣe yìí má ṣe bẹ́ẹ̀ mọ́ òun lọmọ ológo family wọn òun ló ní finance nínú ìdílé wọn ṣé dájú ẹ lè sọ fún pé ọmọ mi dẹ́ẹ̀dẹ́ mìíràn hàn o Portable tó yẹ pé oníṣẹ̀ṣe ni ó máa gbé wá sójú ayé báyìí ni kò fi bò bó ṣe ṣe jákujàku ẹ̀ káàkiri nìyẹn ó wá ń dúró kò yẹ kó no oh my god ẹjọ́ tá lè bá wa get ọmọkùnrin Dammy yẹn káfẹ́ gbá sí ìdí ó dà pé ó need resetting slap a ní láti reset brain resetting slap a ní láti reset brain ẹ̀ a ní láti reset brain ẹ̀ mistakes are bound to happen nǹkan tá à ń sọ nìyẹn but when you keep repeating the same mistake over and over again then yẹn ò ń ṣe mistake mọ́ o ti lárùn ọpọlọ nìyẹn ó need the help
Why would you make the first mistake? You understand? And after that, o make another mistake. O ti sáré lọ fẹ́ ru portable yẹn. Ọlọ́run wá bá wọn yanjú ẹ̀, Ọlọ́run wá bá wọn ṣe. Anyways, I wish to talk, in fact, ọ̀rọ̀ tó wà nù mí pọ̀, I wish to go to be here for like 2 hours. But guys, mo lọ bí iṣẹ́ lọ́la. Iṣẹ́ wà láàárọ̀ ọ̀la, you know. So, reason nìyẹn, mo máa some other time, as soon as sọ̀rọ̀, she understand. But now, I need to go because I'll be going to work tomorrow. Thank you so much for coming because ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ but wọ́n ní ọ̀rọ̀ máa ń wà kò sáyè, àyè máa ń wà gbá mi kò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ eléyìí ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ kò sáyè but so reason nìyẹn wọ́n tún máa rí lọ́jọ́ mi if there is another talk tó bá tún ráwọn laptop ká tún máa wá a lè máa ń kò fi bẹ́ẹ̀ sáyè tó pọ̀ a máa sọ ìwọ̀nba tí a bá ti táyè tásìkò yẹn tó bá ṣe gbà wá òun náà la ṣe máa sọ. Thank you so much for your love and likes mo ẹ ṣé gan arábìnrin yín lọ bí iṣẹ́ láàárọ̀ là so I need to go to bed early wọ́n ní early to bed early to rise. So thank you so much for your comment, for your likes. Thank you for the shares. Ẹ ṣé gan. Parí yín lọ́jọ́ mi. Ẹ wò ó dà rẹ́ ṣáà máa advice àwọn ọmọ yín o. Ẹ kọ́kọ́ as a parent gbàdúrà pé Ọlọ́run má yẹ kí ọmọ ẹ kó jẹ́ ọ̀gá ẹ̀. It's a prayer. Ọlọ́run jọ̀ọ́ má yẹ káwọn ọmọ mi jẹ́ ọ̀gá mi o. Má yẹ kán jẹ́ ọ̀gá mi. Kí má bí àwọn ọmọ tó yẹ pé mi ò lè control. Ọlọ́run má yẹ kí n bí àwọn ọmọ tí mi ò lè control. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé mọ́mí ẹ̀ àbẹ́gbọ́n girl Dammy yẹn mi ìfẹ́ ju sọ̀rọ̀ mọ́ but ilé ìjẹ́ sọ ẹ fẹ́ sọ fún mi pé wọn ò máa rí gbogbo bí portable ṣe ń ṣe yẹn wọn ò wá mọ̀ pé òun fẹ́ portable ṣé èmi mo máa jẹ́rọ ẹ̀gbọ́n Dammy yẹn àbí mo máa jẹ́ family wọn tí mo dẹ̀ mọ̀ pé ó fẹ́ ṣé irú portable yẹn mi ní ti pé ara lé mi jókòó pé bọ̀bọ́ yẹn wá bó ṣe máa fi sílẹ̀ bóyá kò lẹ́bí torí àwọn míì wọn ò lẹ́bí èmi ò mọ̀ bóyá wọ́n jábọ́ látòjú ọ̀run ni bóyá kò ní fámìlì kò lẹ́bí àbọ̀ òǹdẹ̀ lọ̀gá ṣe mọ̀ pé tó bá ti jẹ́ pé wọ́n lò mówó wálé nínú fámìlì ẹ̀ kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé irú Portable òun náà ni Queen Dammy ìwọ torí pé òun mówó wálé kò sẹ́ni kankan tó lè bá ẹ sọ̀rọ̀ tó lè gbọ́ ìwọ nìkan ìwọ lọ̀gá nínú ilé nǹkan tó bá ti sọ whatever you say stands irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn irú nǹkan tó máa ń ṣe Ọlọ́run jọ̀ọ́ mo fi ọmọ bẹ́ẹ̀ o má yẹ ká ọmọ mi jẹ́ ọ̀gá mi má yẹ kán jẹ́ ọ̀gá mi tó fi di pé àwọn náà máa pàṣẹ lé mi lórí tó fi di pé wọ́n á ṣe nǹkan tí ò da mi ní lè sọ pé nǹkan tó kọ́lọ́ má jẹ́ kó ṣe ọlọ́ má jẹ́ rí òṣì mi ní lè sọ fún ọmọ mi pé nǹkan tó ń ṣe yìí kò dáa ò torí pé ó ń fún mi lówó àbí Ọlọ́run ní jẹ́ as a parent ẹ jẹ́ ká máa gbàdúrà ẹ jẹ́ ká máa gbàdúrà kọ́mọ èèyàn má jọ́gẹ́ èèyàn nulẹ̀ because I don't understand irú family wo nìyẹn o dẹ̀ ń lọ church àwọn rí ẹ o lẹ́bi o lára wọn they can't call you to order irú ẹ̀sìn tó wá ṣe lónìí ẹ má máa jẹ́ ká dúró ká ṣẹ̀sìn ká tó ṣe the right thing we all know the right thing to do bí irú yẹn tó ń da acid lójú nígbà tí ó bá tó nà wọ́n tapa wọn kó Portable wa ń brag ó ṣe dúró kí n dé kí n nù ẹ kójú ẹ kó fọ́ lójú dànù kí n nù ẹ fọ́ lójú kéèyàn náà sọ nínú fídíò ẹ pé kí ni ó máa ń nà òun bàjẹ́ ó dẹ̀ nù ẹ̀ bàjẹ́ ojoojúmọ́ adẹ̀ ń rí lórí social media tó sọ pé domestic violence àbí ojoojúmọ́ lẹ̀ rí tó dẹ̀ ń kọ́ sílẹ̀ dẹ̀ rí ó dẹ̀ ń ṣẹlẹ̀ sí and you remain kò tẹ̀ ń ṣe marriage gan èmi understand láì ṣe marriage boyfriend and girlfriend ó dẹ̀ nù ẹ̀ ó ń lù ẹ̀ nílùú bàrà ó jẹ́ takú síbẹ̀ Ọlọ́run má jẹ́ rírú ẹ̀ john torí Ọlọ́run tó bá wá délé tán kí lo expect Portable wá sọ fún ẹ pé má wá sórí social media Ọlọ́run má bàyé mi jẹ́ mi ní wá sọ ṣé ọkọ mi ló máa sọ pé èmi ọ̀dà ṣé lóun máa sọ fún mi pé má wá sórí social media o òun ló máa sọ bíi tí màá rìn sí o òun ló máa irú marriage wo nìyẹn kò wá ní freedom bet òun lè wà lórí social media di 12 kí ìwọ tó ní kẹ́mi má wá sórí social media ó yẹ kó béèrè lọ́wọ́ Portable ìwọ tó ní kí n má wá sórí social media kí ni ìwọ ń ṣe ń bẹ̀ kí ló ń ṣe ń bẹ̀ tó bá ti wá jẹ́ pé òkè because àwọn ọkùnrin míì wọ́n fẹ́ kíyàwó wọn wà lórí social media okay till that time bóyá late hour ni or something you can just give her a call kì í ṣe pé kó wá fìyàwó ẹ̀ ṣẹ̀ sí níta gbangba